But I want us to understand one thing. An average African child is bilingual by default. Ọ̀pọ̀lọpọ̀ wa kì í ronú bẹ́ẹ̀. So a ti sọ àṣà ìṣe àti ìhùwàsí ilẹ̀ Yorùbá nǹkan tó ń pè ní ìjọmọlúàbí wa àti sọnù. Ìgbà tá a bẹ̀rẹ̀, we use one method called OPOL, O-P-O-L, one parent, one language. Lè tó já sí pé èmi máa ń sọ èdè Yorùbá nìkan láìsí àbùlà, láìsí àmúlùmálà sí àwọn ọmọ mi. Ìyàwó mi máa ń sọ èdè ìlú tiwọn tó jẹ́ Polish. Ìgbàgbọ́ wa ni wípé ìgbà tá a wà lórílẹ̀-èdè Finland, àwọn ọmọ wa máa gbọ́ Finnish, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. Èdè Gẹ̀ẹ́sì dẹ̀ jẹ́ nǹkan tó rọrùn fún gbogbo ọmọ láti gbọ́ ní gbogbo ibi tó bá wà. So bá a ṣe ṣe nìyẹn. Kí ni àwọn nǹkan míì tí mo tún lò? Mo tú èdè ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ọmọ kékeré tó wà ní èdè Gẹ̀ẹ́sì, mo tú sí èdè Yorùbá. Mo wá máa fi ń ṣe nǹkan tó lóyìnbó pé ní best time story fún àwọn ọmọ mi lálẹ́. Mo máa ń kà fún wọn torí pé we don't really have so much of this out there tá a lè lò fáwọn ọmọ wa tó jẹ́ tí wọ́n kọ́ ní èdè Yorùbá. So mo ṣe yẹn. Lẹ́yìn ìgbà náà, mo ní àrà tí mo tún máa ń dá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń wẹ àwọn ọmọ mi. Mo rí pé èmi ni mo máa ń wẹ̀ wọ́n. Tí bá ti wá ń wẹ̀ wọ́n, ibẹ̀ ni mo ti kọ́ wọn ní ẹ̀yà ara wọn àti òǹkà ilẹ̀ Yorùbá. Ẹbí wípé báwo ti máa ń ṣe. Báwo lẹ ṣe ń ṣe? Ẹ ṣeun. Máa ń kọ́ni báyìí pé orí rẹ̀ dà, ọmọ máa sọ pé orí mi rèé o, màá sọ pé ó dé mí. Èjìká rẹ̀ dà, èjìká mi rèé o, màá sọ pé ó déjì. Apá rẹ̀ dà, apá mi rèé o, màá sọ pé ó dẹ̀ta. Bá a ṣe ṣe tàbí kọ́ wọn ní gbogbo ẹ̀yà ara wọn àti òǹkà ilẹ̀ Yorùbá láti ọ̀kan dé 10 nìyẹn. Ẹ ṣé. Kí ni àwọn àǹfààní tí kíkọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó lè ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ arìnrìn-àjò bíi ti gbogbo wa báyìí? Ní àkọ́kọ́, yóò fún àwọn ọmọ yìí ní àǹfààní àti lè máa ní ìtakùrọ̀sọ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ìyá àgbà àti bàbá àgbà nílé. Lẹ́yìn náà, yóò fún wọn ní àǹfààní láti má ríra wọn gẹ́gẹ́ bí àjèjì tó bá tẹ̀lé àwọn tá a jẹ́ òbí wọn lọ síbi tá a ti wà, torí pé ó máa rọrùn fún wọn láti bá àwọn tí wọ́n jẹ́ ìrọ̀ wọn àti ojúgbà wọn láti bá wọn ṣeré. Ní ẹ̀kẹta, ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń gbé ní orílẹ̀-èdè Finland àbáwá tá à ń gbé lẹ́yìn òde, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó ń lọ sílé ẹ̀kọ́, wọ́n máa ń ní àwọn ọ̀rẹ́ wọn, they normally come for sleepover, tó máa ń sùn tì wọ́n, tó ti jẹ́ àwọn ọmọ bóyá àwọn tó wá láti Finland fàpẹ̀rẹ̀ sí yìí. Tí a bá kọ́ àwọn ọmọ wa ní èdè wa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tíjọba fi ń gba ọmọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, àwọn nǹkan táwọn ọ̀rẹ́ wọn ń rí táwa ń ṣe nílé wa, wọ́n lọ ń sọ nílé ẹ̀kọ́, wọ́n ń sọ fáwọn òbí wọn. There is cultural difference. Àwọn òbí bẹ́ẹ̀. Tó bá ti wá débẹ̀ tó bá ti sọ fún wọn, wọ́n á máa wá rí wa bí òbí tí ò mọ́mọ́ tọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé a bá ní èdè tó jẹ́ tiwa, tó jẹ́ code language, èdè àdáńkọ́ tá à ń lò fáwọn ọmọ wa lé. Táwọn ọ̀rẹ́ àwọn ọmọ mi bá wá sùn lọ́dọ̀ wa, wọn ò mọ̀ bàtà wọn ò gbọ́ bàtà sọ. Àtàtà àwọn bá tú fún wọn lókùn. Wọn ò dẹ̀ ní tú torí mo ti sọ fún wọn pé ẹ mọ́ tú èdè mi. Ẹ ṣe o. Lẹ́yìn náà, èdè Yorùbá tí mo kọ́ àwọn ọmọ mi, ó tún máa ń ràn wọ́n lọ́wọ́ nípa eré ìdárayá tí wọ́n ń ṣe. Tí n bá tẹ̀lé wọn lọ síbi wọ́n ti ń gbá bọ́ọ̀lù, tí n bá rí pọ́nmọ̀ kan máa ń ṣe bí òfin ẹ̀kọ́ ṣe pẹ̀lú àwọn ọmọ mi, tí n bá ti sọ fún wọn pé ọ̀gbẹ́ni ti dànù, ó ti bí nǹkan tí mo sọ fún un. Àwọn tó wà pé kò gbọ́ nǹkan tí mo sọ fún dáhùn ti gbọ́ nǹkan tí mo sọ. So gbogbo ẹni pátápátá ló yẹ ká ní code language táwọn máa lò nílé wa. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àbá kọ́ àwọn ọmọ wa ní èdè, báwo la ṣe máa ní èdè àdáńkọ́ tá a lè máa sọ fún àwọn ọmọ yìí tí ó yẹ pé wọ́n á máa lò ó. Mo fẹ́ sọ ìtàn kékeré kan fún yín. Ìgbà tí àkọ́bí mi ń dàgbà, àwa lọ síbi party kan, we went for a party, and àwọn ọmọ tó ń jẹ́ àwọn ọmọ ibi tá à ń gbé wọ́n pọ̀ bẹ́ẹ̀ gan. So èmi nìkan ni mo ríra gẹ́gẹ́ bí àjèjì àtọmọ mi tá a wà bẹ́ẹ̀. Ọmọ kékeré kan wá bẹ̀rẹ̀ sí máa na ọmọ mi. So bó ṣe ń tì ló ń gbà, bàbá ọmọ yẹn lẹ́wà bẹ́ẹ̀ ó rí nǹkan tọmọ rẹ̀ ń ṣe
ṣe ṣùgbọ́n kò sọ̀rọ̀ ọmọ mi á wá bá mi pé ẹ̀rín ó ń nà mí o mo wá ń dúró kí bàbá yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ nígbà tó ṣe bí ẹ̀mẹ́ta mo kàn sọ fọ́nà mi lédè tí wàá lórí pé tó bá lóṣù tiẹ̀ kó gbàdúrà ààyè kọ́ àwọn ọmọ wa. I'm not encouraging us to actually teach our children to be a bully, but at the same time we have to teach them to be able to stand up for themselves. So tó bá jẹ́ wípé ọmọ mi ò bá gbọ́ èdè Yorùbá láàrin yẹn ẹ̀jọ̀ báwo ni màá ṣe gbé níjà báwo ni màá ṣe bá sọ̀rọ̀ tó fi máa mọ pé nǹkan tó yẹ kí òun ṣe nìyí ẹ ṣe. Ìtàn kékeré mi tí mo tún fẹ́ sọ mo sọ lẹ́sìnkì arìnrìn-àjò ọjọ́ kan a wà ní checking point mo dẹ̀ ti mọ̀ pé wọ́n á bí wá ní nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀rù tá a gbé dání mo wá sọ fún àwọn ọmọ mi pé tá a bá ti débẹ̀ ẹ má sọ̀rọ̀ o wọn làwọn ti gbọ́ ìgbà tá a débẹ̀ tán bí mi béèrè yẹn àwọn ìbejì mi fẹ́ sọ̀rọ̀ pé àbúrọ̀lẹ̀ ń pa yìí wọ́n sì sọ ní Gẹ̀ẹ́sì ẹgbẹ́ wọn ní dájú ti ní àwọn sọ̀rọ̀ bí wọn á dákẹ́ ká ní pé èdè Gẹ̀ẹ́sì ló fi sọ fún wọn pé dájú ti ní ká má sọ̀rọ̀ ni àwọn èèyàn máa wò pé kí ni nǹkan tẹ̀ ń pamọ́ wọn á bẹ̀rẹ̀ sí máa bí wá ní ìbéèrè lọ síwájú sí so látàrí délé èèyàn lè bá èèyàn nínú wàhálà. Kí ni àwọn ìpèníjà tí a rí? We face a lot of challenges nígbà tá a bẹ̀rẹ̀ as a parent ẹ̀rù bà mí because for you to have a bilingual kids or multilingual they always have what we call delay speech. Wọ́n tètè sọ̀rọ̀ ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí máa bà mí pé ṣé ti fi ọwọ́ ara mi fa wàhálà wà lè lù báyìí bí bá ti mọ̀ kí wọ́n sọ Gẹ̀ẹ́sì ti gbogbo yẹn jẹ́ ṣùgbọ́n ní kẹ̀kẹ́ ìgbà tó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn dẹ̀ ó já kiri. Mo fẹ́ ká rí nǹkan tí olóyìnbó lè pè ní the bigger picture here látàrí tí wọ́n bá ń sọ èdè abínibí yẹn sí àwọn ọmọ wa. Tí àwọn ọmọ wa fẹ́ kọ nǹkan tó lè gbóngbé ní text message sí mi they normally write in Yoruba they don't write in English. Tẹ́lẹ̀ bá dẹ̀ fẹ́ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ bó lè jẹ́ pé Yorùbá jọ ní wá èdè Gẹ̀ẹ́sì la máa fi ń bára wa sọ̀rọ̀ so mo fẹ́ ká rí àwọn ọmọ wa gẹ́gẹ́ bí nǹkan tí mo lè fi ní ilé ìfìdípamọ́ language bank tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ bá tẹ́mi kan bá ń sọ̀rọ̀ tí bá fẹ́ kó mix tí mo fẹ́ mix Yorùbá pọ̀ mọ́ Gẹ̀ẹ́sì tí bá rí kán wà ń bẹ̀ torí pé mi ò fẹ́ kán máa sọ àmúlùmọ́lá èdè ìyẹn máa ń pè mí náà wálé màá correct ara mi màá bẹ̀rẹ̀ sí máa sọ èdè Yorùbá tó jágere. Ìgbà tí wọ́n kó àwọn bàbá wa lẹ́nu around the early 18th centuries tó kó wọn lọ sí orílẹ̀-èdè Brazil it's been almost probably more than 200 years ago now. Ṣùgbọ́n community Yorùbá ní Brazil lẹ́nu ó sì fẹsẹ̀ múlẹ̀ dandan ẹ̀jọ̀ kí ni nǹkan tó ń lò èdè àṣà ìṣe àti ẹ̀sìn Yorùbá tí wọ́n tàpá sí òun ló jẹ́ kí a sì máa rí nǹkan tó ní í ṣe pẹ̀lú Yorùbá tó sì lápá ní orílẹ̀-èdè Brazil lẹ́nu lọ́pọ̀lọpọ̀ àwọn yunifásitì wọn ń kọ́ Yorùbá lẹ́nu. Kí ni mo wá fẹ́ fún wa ní ọ̀rọ̀ ìmúrelé? It's just like a question I want us to para on it a little bit. Family when we get home ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà ń bì àwa sì lo ìbò lágbàdo wọ́n fi àṣà ìṣe àti èdè wa wọ́n fi kọ́ wa à ń wò lọ́jọ́ kan pé a padà sílé torí bá ní kíni ilé ní kíni ilé náà bọ́ sí mi ó kú. ṣùgbọ́n mo fẹ́ bí wá ní ìbéèrè kan ǹjẹ́ àwọn ọmọ wọ̀nyí tá à ń bí síbí àtàwọn tá a gbé wá ní kékeré síbí ǹjẹ́ wọ́n tẹ̀lé wa lọ sí Nàìjíríà bí? ìbéèrè tí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa bí wa nìyẹn. ṣùgbọ́n wá fẹ́ kí a fi èdè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ká fi kọ́ àwọn ọmọ wa. lẹ́yìn tó jẹ́ pé ìbàdàn kò bá sí bímọ 100 years to come 200 years to this time wọ́n sì máa fi nǹkan tó ní í ṣe pẹ̀lú Yorùbá wọ́n máa fi lọ́lẹ̀ bí ìyẹn ni ó dàbí nǹkan tí wọ́n ń pè ní ìsopọ̀ láàrin wọn àti ibi tí wọ́n ti wá tí ohun tí wọ́n ń pè ní identity ìfinimọ̀ tiwa náà tí òfin ní parọ́ lórílẹ̀-èdè Finland